Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ mà káàsán, ọdẹ ọdún bí etí tẹ́ fi ń gbọ́ wọ̀ mà nídìí. Bákan náà ojú tẹ́ fi rí wa kò ní fọ́. Ọmọ Yorùbá ẹ wá gbọ́ òkú ọ̀rọ̀ tó fi lọ tí wọ́n sọ sí bàbá Ọbásanjọ́. Ẹ gbọ́ òkú ọ̀rọ̀ tó sọ sí bàbá Ọbásanjọ́ o nígbà tí bàbá Ọbásanjọ́ pé George Bush ó pe Bush ni o. Ó ní mo sọ fún Bush wípé ọmọ mi ó jáde fún sẹ́nítọ̀ ó dẹ̀ fìdí rẹmi. Ẹ gbọ́ kí ni Bush sọ. Bush sọ pé ṣe rí ìdìbò yẹn o, á jẹ́ pé ìdìbò yẹn ó jẹ́ ìdìbò tó lọ ní ìrọwọ́rọsẹ̀, which is credible. The election must be credible. Ó ní á jẹ́ ìdìbò tó lọ ní ìrọwọ́rọsẹ̀. Ẹ gbọ́ kí ni ìtumọ̀ ẹ̀. Ẹ jẹ́ kí n gbé yín débẹ̀, ọ̀rọ̀ yẹn lọ fà ó deep gan. Kí Bush tó lè sọ fún Ọbásanjọ́ wípé á jẹ́ pé ìdìbò yẹn lọ ní ìrọwọ́rọsẹ̀, former Nigeria President Chief Olusegun Ọbásanjọ́ ó ti yànnàná ọ̀rọ̀ tó ń bẹ láàrin òun àti ààrẹ orílẹ̀-èdè US tẹ́lẹ̀ rí, former US President ìyẹn George Bush. Lórí ìfìdírẹmi tí ọmọ ẹ̀ ṣe níbi tó ti jáde fún sẹ́nítọ̀. Bẹ́ẹ̀ ni ó ní however Ọbásanjọ́ described how he discussed his daughter electoral defeat with 43 American presidents ìyẹn George Bush. Ẹ wá gbọ́ èsì tí George Bush fún nígbà tí ọmọ ẹ̀ fìdí rẹmi tán. Ó bá pè George Bush, so my daughter contested on election as senator at that time and he lost. Tó túmọ̀ sí pé ọmọ mi jáde fún sẹ́nítọ̀ lásìkò yẹn ó sì fìdí rẹmi. Èyí ló sọ fún George Bush o. Kí ni George Bush máa sọ fún? George Bush ní it means he said the election must be credible now. Tó túmọ̀ sí pé ìdìbò yẹn lọ ní ìrọwọ́rọsẹ̀. Ọ̀rọ̀ burúkú ni. Ẹ jọ kí ni ìtumọ̀ ẹ̀? Ọ̀rọ̀ yìí lé o. Ọ̀rọ̀ yẹn kọ́kọ́ bọ́ sí akọ lára bàbá Tinubu. Bẹ́ẹ̀ ni, but to me that is not really the way it should be looked at. Kí ni yẹn dùn bàbá Tinubu o? Ṣùgbọ́n but of course that's the way it's being assessed, that if my daughter contests an election and he lost, it means I didn't interfere. Ẹgbọ́n tí Ọbásanjọ́ sọ, ó wá rí ọ̀rọ̀ yìí lóòótọ́ tó bá jẹ́ pé ohun tó fi lè mú kí ọmọ mi jáde fún sẹ́nítọ̀ tó dẹ̀ fìdí rẹmi, á jẹ́ pọ́wọ́ mi ò sí bẹ́ẹ̀ nìyẹn o. Á jẹ́ wípé mi ò dá sí. Kí ni ìtumọ̀ ìdí tí George Bush fi sọ fún pé á jẹ́ pé ìdìbò yẹn lọ ní ìrọwọ́rọsẹ̀ nìyẹn? Ó yà yín lẹ́nu. Ìdí nìyẹn tí George Bush fi sọ pé ìdìbò yẹn lọ ní ìrọwọ́rọsẹ̀ nìyẹn, tó túmọ̀ sí pé kò sí wàhálà. Èyí ló wá mú kí Ọbásanjọ́ náà sọ pé ẹ wo ìdìbò tó máa lọ ní ìrọwọ́rọsẹ̀ tó máa rọ àwọn ará ìlú lọ́rùn ní ìdìbò tẹ́ ẹ máa dì èyí tó ń bọ̀ lọ́wọ́ yìí o. Bẹ́ẹ̀ ni o, nítorí pé ẹ má ṣe ní ìdìbò tó máa rọ̀ yín lọ́rùn. Pẹ̀lú ọ̀rọ̀ tí George Bush sọ yìí, ọ̀rọ̀ yẹn tí ẹja ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹja gbọ́n tí àwọn èèyàn sọ. Ẹjọ́ ṣé George Bush parọ́ ni? Kò parọ́. Ọ̀nìkan ló gbé mi débẹ̀ ń sìn. Ó ní George Bush ò parọ́ o. Ó ní tó bá jẹ́ pé o mọ̀ ni ọ̀ká sọ pé why did you manipulate the election for Yar'Adua? Kí ló dé tó fi yí ìbò tó fi lọ́wọ́ sí ti Yar'Adua láti succeed gẹ́gẹ́ bí ẹnìkejì ẹ ní ìdìbò tó tẹ̀lé? Bẹ́ẹ̀ nìkan ni yes credible election, tó túmọ̀ sí pé ìdìbò tó lọ ní ìrọwọ́rọsẹ̀ ni o, not Ọbásanjọ́ nominees, tó túmọ̀ sí pé kò ń ṣe àwọn tí Ọbásanjọ́ fẹ́ kó wọlé. Èyí tó jẹ́ pé wọ́n ṣe ìdìbò náà ní ọ̀nà tó tọ́, ọ̀nà tó jẹ́ wọn ò rí igi ẹ̀, wọn ò ṣe màdàrú, wọn ò ṣe manipulation. Wọn ò ṣe kankan. Ìdìbò yẹn lọ. Ó ní tó bá jẹ́ pé irú ẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí, ó ti lọ. Bẹ́ẹ̀ nìkan ni that means if it were to be George Bush's daughter, it won't be credible, right?
ṣé tó bá yẹ pé George Bush ṣé òun náà ṣé kò ní lọ́wọ́ sí ni. Anyway, that shows that even in USA there is no credible election, na only for Nigeria we dey shout. Ìyẹn ni àjẹpẹ́ bó ṣe ṣe ní náà ló ń ṣe ní ọ̀hún náà. Ẹnìkan jẹ́ kó yé wa pé bàbá Ọbásanjọ́ má gbàgbé láti sọ fún George Bush pé ìdìbò yín ẹ̀ẹ̀mejì tẹ́ ẹ fi wọlé yìí ó lọ́wọ́ kan nínú, and most especially èyí tí ọmọ yín ò ṣe fi wọlé fún senatorial seat. Your daughter didn't serve to win a senatorial seat when he was elected. Bẹ́ẹ̀ nìkan ni bàbá wọ́n fi jẹ́ kó yé yín pé ọwọ́ yín ò mọ́ ni nítorí ẹ mọ bó ṣe ń ṣe màgò gidigidi ní ilẹ̀ Nàìjíríà ẹ gbọ́. Bẹ́ẹ̀ nìkan ni ṣùgbọ́n ìdìbò lábẹ́ bàbá Ọbásanjọ́ wọ́n ní kò lè lọ ní ìrọwọ́rọsẹ̀ láíláí nítorí pé ẹni ó bá wọ́n lọ máa gbé síbẹ̀. Bẹ́ẹ̀ nìkan ni bàbá ẹ má dá lóhùn jàre ẹ má dá lóhùn ó mú yín ṣeré ni. Bẹ́ẹ̀ ni ó mú yín ṣeré ni o. Bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kó yé mi ó ní nígbà wo nìyẹn tó bá jẹ́ pé ìgbà tí yín ni ọmọ yín sọ pé òun gbé sẹ́nitọ́ kí yín tí ò wọlé ẹnìkan kò jẹ́ gbéná wojú yín láyé nítorí wọ́n á ti jẹyàn wọn níṣu. Bẹ́ẹ̀ nìkan ni ìyẹn ò lè ṣẹlẹ̀ ní rẹ́jíìmù APC yìí o nítorí APC gan fẹ́ worst. APC is the worst political problem of Nigeria. Bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kó yé wa ó ní ọmọ yín fìdí rẹmi nítorí ìwà tiyín ni àti ìbáṣepọ̀ yín ní agbègbè yín. Pé torí ìwà tiyín ni kí wá lóde tó fi jẹ́ pé ẹ̀ ń bu ẹnu àtẹ́lu ìdìbò 2023 níbo ni bàbá Tinubu, where Tinubu lost his base Lagos nígbà tí kò fi wọ ìlú Èkó tó jẹ́ ìlú tiẹ̀. It means the election is credible, tó túmọ̀ sí pé ìdìbò yẹn wà credible and described by Bush for the loss of your daughter. Ẹ wo ọ̀rọ̀ náà kì í. Bẹ́ẹ̀ nìkan ni ẹ sọ fún wọn pé ẹ̀ẹ̀mejì yẹn ẹ sọ fún wọn pé ìgbà tí ẹ̀ẹ̀mejì yín ti lọ lọmọ yín bẹ̀rẹ̀ sí ní ìjákulẹ̀ nítorí ẹ ò sí ní àṣẹ láti pàṣẹ mọ́. Ẹ wọ ìyá mi bàbá mi ẹgbẹ́ ṣe George Bush parọ́ ni ó ní á jẹ́ pé ìdìbò ẹ lọ ní ìrọwọ́rọsẹ̀ ni o torí tí ò bá ṣe bẹ́ẹ̀ ó jẹ́ pé ó ti mọ́rú nǹkan tí bàbá Tinubu gan lè ṣe. Ẹ wọ ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún la ṣe pariwo wípé tó bá lè ṣe election ìdìbò tí ó máa lọ ní ìrọwọ́rọsẹ̀ tí ò sí pé wọ́n dàrú, tí ò sí pé wọ́n manipulate, tí ò sí pé wọ́n rìgẹ̀, tí ò sí pé wọ́n kà lóru ó ti yé yín, tí wọ́n declare lóru kọ́ declare lójúmọmọ tó ṣe free and fair election tó wà credible. Ẹ máa rí wípé ìlú Nàìjíríà túbọ̀ dáa sí. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ sójú ẹ jẹ́ ìyàwó èèyàn lọ́tún ló sì pé Yorùbá nation ni o la fi kí i pé God bless Yorùbá nation, Ọlọ́run àbùkù ilé ìjọba ó dàbọ̀.